Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Bísí Ológe mo lójú lọ́rọ̀ wà. Káàbọ̀ sórí ètò yín ètò wa Bísí Ológe Show. Ètò tẹ́ máa ti máa mọ̀ nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìkómọ ìgbéyàwó, ọjọ́ ìbí àti ìsìnkú àgbà bí ìrìnsà ṣe fún bàbá wa late Abdulrasaq Adékúnlé Bákì tí ọmọ rere ọmọ alálùbáríkà yín ìyẹn Alájà Mọ̀dínà tí wọ́n ń ṣe ẹ̀yẹ ìkẹyìn fún bàbá wọn lọ́jọ́ tèmi. Mo á ní kẹ́ mú kalẹ̀ tí owó ẹ mú kalẹ̀ tí ọmọ àìsàn ṣe báyọ̀ láti bẹ̀rẹ̀ àyànfẹ́ yín Ọlábísí ọmọ Ẹ̀dújọbí tó gbélé mọ̀ sí Bísí Ológe láti bá mi tukọ̀ ètò lọ́jọ́ tèmi. Ètò ní adùn gbọ̀ngbọ̀n àkànṣe ètò ń tẹ̀síwájú. Yeah. Come on. All right. Yeah. Yes sir. Dédé àsìkò yìí ẹ̀yin tèmi nílé ẹ má kújọ mẹ́ta ó má kújọ mẹ́ta kẹ́ ẹ bóòlù dèrè èrò ṣàlàfíà rẹ̀ wà ẹ má wo ètò Bísí Ológe Show ètò ìgbàsí ètò ìgbàyùn ètò ìbárajọ ẹ má wo ẹ̀hẹ́. My name is Bukky Raji Ambode ẹ má wo ètò Bísí Ológe Show èèyàn wa ní pàdé wa ní ẹ̀jẹ̀ mi ló sọ̀ ní catch ya later.
gbogbo pati ìlówó
gèlè lẹ́nu láì wá sórí wedding gbogbo ara máa nílò bára wa ṣe o èmi ò ní bàbá láyé mọ́ wọn tí bàbá yẹn wọn ò bá tí ìkú bàbá tí yín náà máa kú ṣẹ̀tù gbọ́ gbogbo ẹ̀ṣá ló ń dọ̀jì kò sí wàhálà ẹ̀jẹ̀ ya gèrè wá sí pàtí bàbá oní bàbá no problem na aṣẹjọ bẹ̀rẹ̀ rí prince mo kí olórin wa ní Ọlámilékan Àyìndé láti ìlú Ìbàdàn náà ti gbá wọn wá wọ́n gbé mi wá láti ìlú London alẹ́ àná wọ́n gbé mi wọ́n ní kí n máa bọ̀ mi gbọ́dọ̀ ṣaláìdé nígbà yìí lójú. Sórí ẹ̀dájọ́ ọjọ́ pé ẹ̀dá sọ̀sùn kọ́ ẹgbẹ́ ọmọ èèyàn wọn jẹ́. Ẹtún gbọ́wọ́ ẹni náà. Toma se va bene il cuore. Bomba come io non di che. Sorridi. Rivolta in alba fuori ai mi. Non vedi che cosa. What's up, man? In the summer, my children is also experiencing. Gbogbo ẹ̀ta máa ń sọ lọ́ọ̀dì sọ́sẹ̀ sí wọ́n nígbà tó ń bẹ láyé sọ́sẹ̀ ní ti dáadáa ní. tó bá wá kúta o tó bá fẹ́ sóògùn ẹ̀. wọ́n máa gbọ́. It's actually a double celebration for her. Today is her birthday and today is also her father's burial. So mo wish her ní good health, nínú owó, àlàáfíà àti ìdẹ̀ra. Ọlọ́run á bá mi dúró tì, kò ní rí kú ọmọ, kò ní rí kú ọkọ. Òun náà á dàgbà, á dẹ̀gbẹ̀yìn arúgbó ẹ̀ láṣẹ Ọlọ́run. Màmá tó wá kù fún, Ọlọ́run á bá wa dá wọn sí, Ọlọ́run á lọ́ra ẹ̀mí wọn. And I wish her all the best.
à ń ṣe òkú bàbá wa Ọlákúnlé Bákì so tó jẹ́ bàbá ẹ̀gbọ́n mi sísá mi Ọláyínká Mọ̀dínà pé kọ́ máa ṣe bọ́ ṣe ń ṣe ẹ̀yin bàbá máa da gbogbo nǹkan tí bàbá ò lè ṣe wọ́n máa lè ṣe pẹ̀lú àwọn tó kù lẹ́yìn òkú yìí wọn ò ní jẹ gbèsè wọn ò dẹ̀ ní dáràn wọn ò ní sọmọnù àwọn náà ò ní kú àní jókòó ìbànújẹ́ fún gbogbo wa báyìí ẹni tó máa tún kú máa tún dàgbà. Abdul Kabir Bukola Alayande Irasalatu, King of Islamic Music. Mo ń fa àkókò ìsọ fún èèyàn mi wípé Bísí Ológe TV show òun ni kí ẹ máa wò níbikíbi YouTube, Instagram, Facebook gbogbo ẹ̀ pátápátá ibẹ̀ náà wà. Tẹ́ bá tó fẹ́ ṣayẹyẹ tẹ́ fẹ́ kí gbogbo ayé mọ̀ Bísí Ológe #1 Bísí Ológe #1 ni ẹ máa wò wọ́n. Àwọn ẹni ẹlẹ́ni ẹ dákun ẹ bá tọ́jú wọn dáadáa. Ibi dádúró ẹ wá kí àwọn èèyàn ẹ jẹ́ ká mọ̀ pé wàhálà lẹ́yìn náà Àmọ̀kẹ́ ó máa múra sílẹ̀ kámọ̀kẹ́ máa múra sílẹ̀ ẹ máa gbọ́ wíwìrì lálẹ́ yìí ẹ fẹ́ jókòó ni o ẹ gbọ́rọ̀ ọ̀rọ̀ burúkú lẹ́nu àwọn ẹyẹ kò sí wàhálà mi ò ráyè láti jó o ẹ̀yin ẹ jó mi ẹ̀dẹ̀ máa jó dọ̀la ni kò sẹ́ni lọ́lé kò sáyè fún un. Kí Àmọ̀kẹ́ máa múra sílẹ̀ sábọ̀kẹ́ bá ti múra sílẹ̀ gbogbo àwọn ọmọ olóòkú wọ́n máa múra sílẹ̀ mo kí gbogbo àwọn ọmọ olóòkú pátá bákan náà ni mo kí Alájà Àmọ̀dí náà mo kí wọn náà mo kí ẹ̀yin tẹ́ ẹ wá mo kí ọmọ tá a fi iv pè àwọn tá a fi iv pè náà mo tún kí àwọn náà àwọn ẹgbẹ́ owó tó máa náwó bílíọ̀nù mo kí wọn àwọn ẹgbẹ́ owó fún ni kò tó yàn àwọn náà wà bílíọ̀nù mo ká wọn náà àwọn tá a fi wé pè lọ́dún mọ́ra wọn
àbíkọ́ náà ń ṣàdúrà bí ìsí ẹ̀ mọ̀ MC ìgbà. Wàá fi lónìí ẹ̀fọ́. Wàá fi lónìí ẹ̀fọ́. Ẹ̀gbọ́n o, fàáfà ní ìtẹ́ ẹ̀ bá mú àṣírí yẹn dáadáa. Ìyá tó wà pẹ̀lú mi, ẹ mọ̀ pé kò ń gbọ́rọ̀. Ṣé mo parọ́? Bọ̀ ó ní ìkọ̀ ẹ̀yọ̀ kọ́ ẹ gbọ́dọ̀ sọ lẹ́ẹ̀mẹ́tì lóde. Gbogbo ẹ̀ máa gbọ́. Ẹjẹ̀ bẹ̀rẹ̀ báyìí. Báyìí, kí la wá ṣe bí? Kí la wá ṣe bí? Òun kọ́. Ṣé ẹ rí pé wọ́n gbọ́ yẹn sìn? Ẹ jọ, ta ló dúró síwájú wa yìí? Ta ló dúró síwájú wa yìí? Oyè wa gbélé yìí, màámi, wọ́n ní wọn ò fún yín lówó ṣó. Wọn ò fún yín lówó ṣó. Owó. Ẹ gbọ́ owó. Owó. Ẹ gbọ́ yẹn, ṣe lẹ́ dájú ẹ bá pàtẹ́wọ́ dáadáa fún nínú ayé. Ẹ jọ kí n tó gbé báàgì yẹn lẹ̀, mo fẹ́ bèrè question kan lọ́wọ́ àwọn èèyàn. Ìgbà táwa mẹ́ta wà nínú mọ́tò wa l'accident. Inú àwa mẹ́ta yẹn, èèyàn kan ló fòṣó lọ́lẹ̀ tó kú tiẹ̀. Ẹnì kẹta wá ní kò bá má jẹ́ wọ̀. Ẹ jọ ta ni kó jẹ́? Mo kó lòwò èrè ni kò bá má jẹ́ òun. Ta ni kó wá jẹ́? Láàrin àwa mẹ́ta. Ẹ bá pàtẹ́wọ́ dáadáa gbogbo wa tá a máa ṣe arúgbó wa. Ok, bí àwọn báńdì ẹ ṣe ń fi yẹn jẹun lọ́wọ́, ẹ jẹ́ kí n fi yẹn pé màámi Queen Ọláyínká aka Àmọ̀kẹ́ Akéwì, ẹ bá pàtẹ́wọ́ fún wọn dáadáa. Sí. Leke leke
kò ń sunkún ọmọ rẹ̀ ó sùn. Lékelèké sunkún ọmọ rẹ̀ sùn. Bàbá Adékúnlé ooo tó bá dọ́rùn kó sọ̀rùn rẹ̀. Òkú ọlọ́mọ èésù. N ò lè ní ọmọ jẹkùn kó ọmọ jẹ kò lọ tó bá jẹ láti ìjọ ni kó ọmọ bá wọn jẹ. Abíamọ bọ̀dá gbọ̀rọ̀. Abíamọ lọ́jọ́ òkúlé. Bàbá Adébù bá nígbà tó rẹwà ní àṣà. Káyíkú máa gbọ́wọ́ o, gbogbo wa náà pátẹ́wọ́ fún kú. Ṣùgbọ́n ikú kì í gbowó, ikú kì í gbòbí. Èékúkú jẹ́ adágbére fẹ́ni kejì ẹ̀yìn kó tó máa mú ni lọ. Ọ̀dájú ni kú o.
búrẹ́dì rẹ jẹ. Ó ní bówú jẹ bá fẹ́ dé níwíní. Bówú jẹ bá fẹ́ ní ẹ̀ níwíní. Bówú jẹ bá fẹ́ ní rẹ̀ yòókù sọ̀dọ̀ àgẹmọ. Ẹ̀yin lọ́mọ alágẹmọ àbìjọ́ wíní. Wọ́n yìí mẹ́mú wọn kọ́ bára ní dáhùn bàbá ẹ̀yìn tó ké yín lọ́mọ ìgbà wọn ní mẹ́mú wọn kọ́ ọ̀rẹ́ mọ́. Ọmọ aládìrẹ o gbogbo mọ̀gá eléyìí ti fẹ́ yàwó rẹ̀ débi àwọn gbẹ̀ngbẹ̀ngbẹ̀. Gbogbo ọba kẹsàn òfin rọ̀. Olówó nìran bàbá ẹni tó bí yín lọ́mọ. Torí wọ́n sọ pé kékeré ìjẹ̀bú owó, àgbà jẹ̀bú owó, kúkúrú jẹ̀bú owó, pupa jẹ̀bú owó. Gbogbo ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ òyìn láì jẹ̀bú ọmọ eré níwà. Àwọn àmì náà bọ́lá dé sóde o. Àwọn àmì náà bọ́lá dé sóde o. Àwọn àmì náà bọ́lá dé sóde o. Òde wúre. Kẹ̀rí lójú ogun. Ẹ tẹ̀lé mi ní Instagram. Àmọ̀kẹ́ Akéwì wọn ni mo jẹ́. Lórí Facebook Àmọ̀kẹ́ Akéwì náà ni. Tẹ́ ẹ bá fẹ́ ṣayẹyẹ ìgbéyàwó ẹ ránṣẹ́ sí mi. Alága ìdúró ìjókòó Àmọ̀kẹ́ Akéwì ní ẹgbẹ́. Àmì lágbára Elédùmarè ọba mi. Ògbómọ̀ṣọ́ nílé o. Àní pé wá ní sọ́hún o sì fọ́. Ògbómọ̀ṣọ́ nílé wa. Àní pé wá ní sọ́hún o sì fọ́. Ògbómọ̀ṣọ́ nílé wa. Ẹ máa pàtẹ́wọ́ dáadáa fún ìyá yẹn. Ẹ pàtẹ́wọ́. Ẹ̀yin tèmi nílé ẹ má gbé kúrò ńbẹ̀, ẹ máa wo Bísí Ológe show ẹ ṣáà rí.